Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ẹgbẹ́ òṣèlú PDP àtẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour nínú ètò ìdìbò ọdún 2023, ìyẹn Peter Obi ti rọ ààrẹ Tinubu láti fi òpin sí ìpànìyàn tó ń wáyé ní ìpínlẹ̀ Benue. Ààrẹ Tinubu ti wọ́gi lé àbẹ̀wò rẹ̀ sí ìpínlẹ̀ Kaduna, ó ti gba ìpínlẹ̀ Benue lọ. Gómìnà Alia, ọ̀gá àgbà iléeṣẹ́ ológun àti ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàbẹ̀wò sí Yelwata. Wọ́n ṣèlérí láti fi òpin sí ìpànìyàn nípakúpa tó ń wáyé níbẹ̀. Ó ṣeé ṣe kí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù tún bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ ọjọ́, pẹ̀lú bí àwọn ibùdó epo kan ṣe ti bẹ̀rẹ̀ sí ní fi owó kún owó bẹntiróòlù lẹ́yìn wàhálà tó bẹ́ sílẹ̀ láàrin ilẹ̀ Israeli àti orílẹ̀-èdè Iran, léyìí tó ṣeé ṣe kó ṣe ìrànwọ́ fún ọ̀wọ́n gógó náà. Ẹgbẹ́ àwọn alágbàtà epo Pengasa nàka ẹ̀bi sáwọn alágbàtà epo. Wọ́n láwọn ni wọ́n fẹ́ lo ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti fi owó kún owó epo bẹntiróòlù. Àwọn òǹwòye lágbọn epo rọ̀bì kan lórílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìgbésẹ̀ láti máa gbé epo bẹntiróòlù àti dísù lọ sáwọn ilé epo gbogbo, àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀, iléeṣẹ́ ọkọ̀ òfurufú àtàwọn iléeṣẹ́ míì jàǹkànjàǹkàn lóríṣìíríṣìí ló fẹ́ ṣeé ṣe kó mú àdínkù bá ọ̀wọ́n gógó epo bẹntiróòlù tó ṣeé ṣe kó bẹ́ sílẹ̀, yóò pèsè iṣẹ́, yóò sì mú àdínkù bá iye owó bẹntiróòlù. Ilé-ẹjọ́ gíga kan tó fìdí kalẹ̀ sí ìlú Àbújá ti gba onídùúró gómìnà ilé-ìfowópamọ́ àgbà tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí, ìyẹn Godwin Emefiele, pẹ̀lú bílíọ̀nù 2 náírà lórí ẹ̀sùn ìwà ìbàjẹ́ tuntun míì tí wọ́n fi kàn án. Ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ní ìlú Àbújá ti kọ̀ láti fún ìjọba àpapọ̀ ní ìwé ìfọwọ́ṣìnkún òfin múni tó béèrè fún láti mú Sẹ́nitọ̀ Natasha tí wọ́n ní kó lọ rọ́ọ̀kùn nílé fún oṣù 6 lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Àjọ Federal Competition and Consumer Protection Commission (FCCPC) ti ránṣẹ́ pé àwọn aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ òfurufú Air Peace látàrí pé ó kọ̀ láti dá owó padà fún àwọn oníbàárà rẹ̀ lẹ́yìn tó wọ́gi lé ìrìn àjò wọn. Alága àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lórílẹ̀-èdè yìí EFCC, ìyẹn Ọlá Olúkóyèdé, ti bu ẹnu àtẹ́ lu ìwà ìbàjẹ́ àti ìwà jìbìtì orí ayélujára táwọn kan sọ di iṣẹ́ tí wọ́n fi ń pè wọ́n ní Yahoo Boy. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé ìwà wọn mú ìtìjú àti ẹ̀gbin bá orílẹ̀-èdè yìí tó sì mú kí ìwà ìbàjẹ́ máa gbilẹ̀ sí i láwùjọ wa. Ìròyìn amúlùúdùn. Látàrí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tó ń wáyé ní ìpínlẹ̀ Benue, àwọn gbajúgbajà olórin tàkasúfèé nni Tuface Idibia àti MI ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó yẹ fún ìgbésẹ̀ ní kíákíá. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ife ẹ̀yẹ àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù lágbàáyé, ìyẹn Club World Cup, pẹ̀lú ìjáwé olúborí nígbà tó gbo ewúro sí MLS lójú pẹ̀lú àmì ayò 2-0. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.